ẹyẹ yan mi ẹ wò ó ṣẹ́rí tí mo tún mú wá fún wa lónìí ṣe kí ni ó lẹ́tì kẹ́ gidi gan ni ṣé ní wọ́n tó bá ṣe sọ pé Yorùbá ṣe kiri kan kò síbi tó ń lọ igbá kan àwọn kan wò ó àánú ẹ̀ ṣe mi wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn ẹ kọjá ẹ wò ó mo fẹ́ play fídíò kan fún wa ní ìsìn tí má ti wá play fídíò yẹn ẹ wá mọ̀ bóyá Yorùbá ń lọ àbí ò lọ ṣe rí nínú fídíò yẹn jẹ́ sáré kí n kọ́kọ́ brief ẹ̀ fún wa ní wọ́n máa launch ẹ̀ ní this Saturday okay now tó bá ti launch ẹ̀ èèyàn kan ṣe kí ni ẹ̀kọ́ ara máa lọ síbẹ̀ kẹ́ máa apply fún àwọn kan tẹ́ bá fẹ́ apply fún àwọn kan tẹ́ bá fẹ́ ṣe oríṣiríṣi ló wà bẹ́ẹ̀ o ẹ wò mi ò lè máa fi gbogbo ẹnu mi mi ò lè máa fi sọ gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ ni ẹ gbàgbé nítorí mo jẹ́rìí ẹ̀yìn èèyàn mi ẹ máa sọ pé yẹn ṣèlú tó ní tìrẹ ẹgbẹ́ tó ní tìrẹ kankan ọ̀tọ̀ nìyẹn àwọn ṣàkàwọn àwọn kí làwọn ń pọ̀ wọ̀nyẹn àwọn kinní nìyẹn àwọn gbẹ́gbẹ́ nìyẹn àwọn eléyìí original tó ṣe kí ni tó standard gidi ni wo ìwé èèyàn mi má bá wọn sọ pé Yorùbá ò lè lọ o má bá wọn sọ pé kò síbi tẹ́ ẹ̀ lọ ẹjọ́ fọwọ́sowọ́pọ̀ ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ká débi tá à ń lọ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nísìnyí tó jẹ́ pé ẹnu ò lè ròyìn tán tàbádé wa sọ pé ẹ jẹ́ káwọn èèyàn wa ẹ jẹ́ ká máa lọ kí là ń dúró ṣe ṣe rò bóyá tá a bá lọ ẹ̀rù máa bà wá ni ṣe rò bóyá tá a bá lọ ebi máa pa wá ni tá a bá kúrò nínú wọn Nàìjíríà ẹ jẹ́ n sọ tọ̀rọ̀ fún yín lẹ́nu ebi ò lè pa wá in fact ìyà ò lè jẹ wá kí mo tún fẹ́ sọkún o kí tó lọ play fídíò yẹn fún wa ni o ẹ jẹ́ kí kọ́kọ́ sọ tọ̀dọ̀ mi ná ẹ jẹ́ sọ fún yín tá a bá kúrò nínú wọn Nàìjíríà ìkọ̀kan ò lè ṣe wá tá a bá kúrò ní wọn Nàìjíríà àwọn agbọ́nà tún máa rán àwọn aláwọ̀ funfun níṣẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ni mo ṣe sọ fún yín because a máa ní ànító àti àníṣẹ́kù a máa ní excess ẹ jẹ́ àwọn kan for example ẹ ṣàmọ́ bí àwọn Fúlàní nìsín ẹ ti rí àwọn ọmọ wọn ṣe máa jáyé kiri láì ṣe pọ́ ṣiṣẹ́ kankan tí wọ́n máa náwó ní club ṣe gbá ìsọ̀gbọ́n ọmọ Yorùbá náà nàkú náà bó ṣe máa rí nìyẹn tó ṣe pé tá a bá gba ilẹ̀ Yorùbá wa tán àwọn ọmọ wa kí lè sọ yìí wọ́n máa ná owó yes kì í ṣe bí ìtìjọba o ẹ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n wọ́n máa ná owó tó jẹ́ pé yẹn wọn ò ní láàkẹ́ jẹ́ kí n lò bẹ́ẹ̀ bí kẹsàn-án wá sọ pé ṣé báwọn yẹn ṣe yánwó ní ọ̀fìyàwó lẹ́yìn náà ṣe fẹ́ máa yánwó náà mo kàn fi ṣàpèjúwe ni tó ti yé wa àwọn ọmọ wa àwọn náà máa ní owó lọ́wọ́ ànító àtẹnisẹ́kù kò ní sẹ́nì kankan tó máa fi owó ìtáìsì wọn ẹ mọ̀ pé àwọn obìnrin wa ní ìsìn wọ́n bá sọ pé gbàyẹ báyìí jẹ́ káre mú ẹwọ yàrá ṣẹ̀mọ̀ torí wọ́n ní ìdòwó bó tá a bá gba ilẹ̀ Yorùbá wa tán bẹ́ẹ̀ mi ló wá gba 1 million wà lóòfẹ́ wà lóòfẹ́ because wọ́n gan ti ní owó lọ́wọ́ tẹ́lẹ̀ ó ti ná fún 1 million lọ́wọ́ tẹ́lẹ̀ so what are you talking about? tá a bá gbalẹ̀ Yorùbá wa àwọn arúgbó wọn ò ní jìyà tá a bá gbalẹ̀ Yorùbá wa àwọn ọmọ wa wọ́n máa sanwó fún wọn bẹ́ẹ̀ ni ó kàn fẹ́ máa mú díẹ̀díẹ̀ wá àwọn advantage tó wà nínú ká gba ilẹ̀ wa mò ń tún àti mú díẹ̀díẹ̀ wá fún wa o tá a bá gba ilẹ̀ wa ṣé oríwọ̀ tó o bá lóyún o máa gba owó tó o bá tún bímọ tán wàá wá máa gba owó maybe títí 18 years ni o or títí di 21 years ni I don't know when the time come ṣe ti yé wa bẹ́ẹ̀ yẹn ọmọ máa fún ọmọ ẹ lówó ṣé oríwọ̀ tó o bá bímọ 10 ó ti dolówó nìyẹn ó máa gbowó kò sí kan tó fi ń ṣèyàn bẹ́ẹ̀ ni tá a bá gbalẹ̀ wa tán torí ìlú táwa wà yìí bó o bímọ 7 o máa make sure pé owó 7 ọmọ ẹ yẹn ló máa san fún ẹ bó o bímọ 8 owó 8 ọmọ ẹ yẹn ló máa san fún ẹ so kí lẹ wá dúró ṣe tí rálì tí ń bọ̀ lọ́nà káyìn náà túyáyà síta ká gba ilẹ̀ wa kò ní sí pé ọmọ ráre ọmọ lọ school kò ṣe kíní kan school ọ̀fẹ́ ló máa wà títí dé secondary school yes ká kọ́kọ́ mú láti bẹ̀rẹ̀ because mi ìfẹ́ máa fi gbogbo ẹnu máa sọ àwọn nǹkan tá a fẹ́ máa ṣe because that is what they are doing in another country nǹkan tó ń ṣe in another country náà nìyẹn
from primary school to secondary school ọ̀fẹ́ ni. Your own parent is make sure pé o sóúnjẹ fún wọn, wọ́n jẹun, wọ́n look neat, wọ́n look nice lọ sí school, that's all. O dẹ̀ lọ pick ọmọ ẹ láti school tó bá ní mọ́tò, tó bá dẹ̀ ní mọ́tò ọmọ ẹ wọ bọ́ọ̀sì wálé, that's all. Títí ẹniyẹn pé yẹn òun ronú owó school, owó kíní kan kò sí yẹn bẹ̀. Every month àwọn ọmọ yẹn máa gbowó. Ẹja sọ síbẹ̀ ká sọ gbogbo ẹ̀, ká là gbogbo ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi nǹkan la fẹ́ máa mú wá fún wa o ní ilẹ̀ Yorùbá. Ṣé oníwọ̀ tó jẹ́ pé o ò kàwé, o ò lè fìdí ìgò kan, ó ní gbogbo máa kan 1 fọkànbalẹ̀. Wàá ṣiṣẹ́ tó jẹ́ pé wàá máa gba sálárì yẹn gọ́sẹ̀, inú á máa dùn, ọkọ̀ á tún máa ṣàdúrà fún ìjọba Yorùbá ni. Nínú ìlú táwa wà níbí, kó sọ pé o mọ 1 kọ, o mọ bó ṣe ń spell orúkọ ẹ, o kàn ṣàmọ̀ pé orúkọ ẹ nìkan báyìí, o gbọ́ wọn ìpá ẹ, o gbé dé, o gbé anything. Wàá ṣiṣẹ́, wàá gbowó oṣù. Tó wo oṣù ò bá tún tú ẹ, ìjọba tún fi kún fún ẹ. Oya, what are we talking about? Àwọn bí ò ní ìdí máa kàwé lọ rẹ́rẹ́rẹ́rẹ́. Mi sọ pé ìwé ò dáa, ẹ má ṣì mí gbọ́ o, because tá bá ti ń fà lọ síwájú, ká máa fà lọ sẹ́yìn tó ráwọn èèyàn wà. Ṣórí tó lè fìdí ìkòkò owó nílẹ̀ Yorùbá, wàá máa ṣiṣẹ́. Ìwọ tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ ló fẹ́ ṣe, wàá ṣe. Ìwọ tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ló fẹ́ máa ṣe, wàá ṣe, ọkàn á balẹ̀. Ọmọ á ní orin tá máa ń kọ láyé àtijọ́, we are the leader of tomorrow. Ní Nàìjíríà, we are the leader of tomorrow. Àwọn bàbá 80 wà lórí president, àwọn bàbá 70, 60. Wọn mọ bó ṣe ń lọ. Ẹ̀yin èèyàn mi, tí a bá gbalẹ̀ Yorùbá wa, ayé á rọrùn fún wa. Ayé á rọrùn fún wa débi pé kò ní sí ìnira fún wa. Gbogbo owó wa tó ń kó lọ wọn ò ní máa kó lọ mọ́. Gbogbo resources wa tá a ní ṣé mọ̀ wípé resources tá a ní resources ju àwọn people yìí lọ. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo resources wa inú ìlú wa náà láti máa lò. Gbogbo resources wa kò ní sí pé ẹnìkan kóye báyìí jẹ, ẹnìkan kóye báyìí mí, ẹnìkan kóye. Nìkan sọ̀rọ̀ bí mo máa wò pé ṣé tẹ bá gbalẹ̀ Yorùbá, ṣé nǹkan tó ń ṣe ní Nàìjíríà náà kàn lè máa ṣe. Gbàgbé, tá bá gbalẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tó máa ṣe nínú wọn Nàìjíríà ló máa ṣe nínú Yorùbá. Tó o bá kọjá yẹ nílẹ̀ Yorùbá, tó fi ẹ́ sí position kan tó ṣe kọjá yìí, àmọ́ ní kó o ṣe nǹkan tó ṣe, ó tẹ̀. Nǹkan tó ń ṣe fún wọn ní China là á ṣe fún wọn. Ẹ lọ wo Google, kò ní ìdí kí n fẹnu sọ yẹn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ yìí pé ẹ̀hún tábà fẹ́ lólówó tálákà láti ń kọ̀. So forget pé nǹkan tó máa ṣe ní wọn Nàìjíríà lọ́ra máa ṣe ilẹ̀ Yorùbá kó jọ́. Kò ṣe kí ni kò jọ́. From baby láti inú oyún ni láti máa gbowó. Tó bá bímọ tó tún máa gbowó. O ò níṣẹ́ lọ́wọ́ ó máa gbowó ẹ̀. Títí tó fi máa get iṣẹ́. A lot of plans ló wà fún wa. Bẹ́ẹ̀ ni tó jẹ́ pé tí wọ́n gan bá mi lè fi gbogbo ẹnu ẹ̀ sọ́tọ̀ ni omi lè fi gbogbo ẹnu sọ́tọ̀. Because tí bá ń pe àwọn bàbá wa kan tó máa wá sọ fún yín báyìí wo orí à máa wú ọmọ dàbí pé kò gbalẹ̀ Yorùbá ní kíákíá ló ṣe máa rí. But ẹni sùúrù a máa gbà ní kíákíá títí wá ní pé ká fi ọkàn kan sí, ká fi ọkàn kan ṣe, ká fi ẹ̀mí kan ṣe. Ìwọ tó fẹ́ dá company lẹ̀, ìjọba Yorùbá fún ẹ lówó tó fi dá company lẹ̀. Bẹ́ẹ̀ ni ìwọ tó kàn fẹ́ ṣàṣe anything àbò nídìí instance oní gbogbo ẹ̀ la máa ṣe, because that is what they are doing there. Àwọn míì máa dá company lẹ́, máa dá iléeṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń sọ oúnjẹ, àwọn kebab tó máa ń ṣe pizza, donut kìnnìkan àwọn ìjọba máa ń yá wọn lówó láti fi ṣe ni. Ara bí ìlú wọn ṣe ń gbòòrò nìyẹn. So gbogbo nǹkan táwọn náà máa ṣe tó jẹ́ pé ìlú wọn á fi gbòòrò jẹ́ pé lẹ́yìn wọn bá débẹ̀ wọ́n pé no, òun làwa náà máa ṣe. Débi wípé ṣe rí àwọn ará òkè ọ̀hún, ẹ jẹ́ sọ bẹ́ẹ̀, àwọn ará òkè ọ̀hún wọ́n máa wá ṣe kí ni, wọ́n máa wá sọ pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa. Ará òkè ọ̀hún gan tó bá sọ pé ó fẹ́ wá dáṣẹ́lẹ̀ lọ́dọ̀ wọn máa follow protocol kan. Yes, wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀rọ̀ kan àgbọ̀n bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ máa sọ pé kẹ́ ẹ lọ máa gbáradì fún rally tó fẹ́ ṣe pé yes, rally ṣe kí ni, rally ń bọ̀. Bẹ́ẹ̀ ni
ṣé nǹkan tó ń fojú wọn rí Nàìjíríà la fẹ́ jókòó tì ṣebí chief of kinní kan àbí police àbí army àbí whatever mi mọ orúkọ wọn tó sọ pé you have to defend yourself now that nobody is going to defend you if anything happen. Òun ló dífá fún tí mo wò níjọ́ kan láìpẹ́ ṣé ní àwọn kọ́kọ́ wà tó jẹ́ pé kí lè máa gbé sórí íńtánẹ́ẹ̀tì àwọn kọ́kọ́ tó jẹ́ pé tá a bá gbé sórí íńtánẹ́ẹ̀tì á laná gbà bẹ́ẹ̀ kò ṣe ló bìjà ẹsẹ̀ kò ṣe ṣeré íńtánẹ́ẹ̀tì á laná bẹ́ẹ̀ ni a lè máa gbé fún wa tá a bá tún gbé mi wà àwọn èèyàn máa sọ fún yín pé ṣe fẹ́ ṣẹ̀rùbà wá ní ẹ̀yin tẹ́ ẹ kíni kan ṣe fẹ́ ṣe kíni kan ni ní gbé wa ṣùgbọ́n ọmọ ọkàn máa fẹnu sọ ni tó bá dàbí irọ́ lọ wò lórí íńtánẹ́ẹ̀tì tó bá dàbí irọ́ at least tá a bá tẹ̀ bá sọ pé à ń parọ́ at least àwọn bíi méjì mẹ́ta kan á ti máa rí i tí bọ̀bọ̀ yẹn mo láìkì ìdájọ́ ọwọ́ tí bọ̀bọ̀ yẹn ṣe lára àwọn ará bí ni ó bọ́ síbi táǹkì ẹ̀ mọ̀ báwọn pípín yẹn ṣe máa ń gan mọ́tò kan lè débi tán lọ tó bá ti wọ́n mi báyìí ni mọ́tò yẹn lọ ó mú àdá ó ṣe kí ni ó ṣá ẹ má bínú o ní ló dẹ̀dẹ̀ ṣebí àmì kìíní kan ṣíàmà ọ̀fọ̀ ọlọ́pàá bíi ọlọ́pàá ṣíàmà everywhere kìíní kan kí lè pè wọ́n ó ti ní kí kálukú máa ṣèdájọ́ lọ́wọ́ ara rẹ̀ nípa àwọn ò lè rescue anybody so láti má jẹ́ kán rescue anybody káwọn náà rescue ara wọn so the man is rescue himself ó ṣá wọ́n ṣe wọ́n á fà bọ́ta gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yìí ò ní sí mọ́ tílẹ̀ Yorùbá bá wà ẹ lè sùn ẹ fọwọ́ ọrùn àbí ẹ fọwọ́ lé èjìká ẹ sùn àbí ẹ ṣe máa sọ Yorùbá yẹn ẹni pé nǹkan tí mo wá sọ́dọ̀ Yorùbá pariwo lé ní lára mo kàn wá gist wa ní díẹ̀ láwọn nǹkan tó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni ẹ sùn ẹ fọwọ́ ọrùn àwọn ọmọ yẹn á lọ skul ẹ̀ ní problem pé kán má já ọmọ yín gbé tẹ bá ń bọ̀ láti skul kò sí yẹn àwọn ọmọ yẹn á look neat lọ skul ẹ wo mi ò lè máa fi gbogbo ẹnu ṣàlàyé gbogbo nǹkan tó ta fẹ́ gbé jáde ní ilẹ̀ Yorùbá fún wa bẹ́ẹ̀ ni ẹ wo fídíò yìí the end la play ẹ má bínú a lè máa fi gbogbo ẹnu sọ́tàn gbogbo ojú ọ̀nà yín tó yí jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́gẹ́ yẹn ẹ máa tẹ̀ wá tẹ̀bọ̀ kọ́ńtẹ̀ ṣe ń tra àwọn tí ń tún ṣe ṣùgbọ́n ó máa bẹ́tà jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo junction gbogbo street gbogbo terminal bridge gbogbo everywhere ló máa ní kámẹ́rà tó bá kọjá yóò tẹ̀ ẹ má ṣì mí gbọ́ o kì í ṣe pé à ń dẹ́rù bẹ́ẹ̀ ní bọ̀dí pé ilẹ̀ Yorùbá máa wá lé kì í ṣe pé ó máa lé to tight the security là ń sọ to give our children good education ìwọ ìyàwó ilé náà tó bá mọ̀ pé ó ń ṣòwò wá fún ẹ lówó wàá yáwó wàá fi ṣòwò kò ń ṣe gbọ́múlé láńtà o yes ẹ jẹ́ ká máa là because someone sọ̀rọ̀ gbọ́dọ̀ máa là because àwọn máa ń sọ pé eléyìí nǹkan eléyìí kẹsàn àwọn tó mọ̀ jù wá lọ àwọn tó mọ̀ ọ̀rọ̀ sọ jù wá lọ wà lórí internet mo gbèdì fún wọn ṣùgbọ́n èdè tuta lè sọ tá a mọ̀ a máa sọ tá a bá gbalẹ̀ wa irú nǹkan tó ṣẹlẹ̀ sí arábìnrin kan tó sọ pé torí 500,000 ni dókítà ò fi tọ́jú ẹ̀ yẹn kò ní í sí bẹ́ẹ̀ ni kò ní í sí yẹn bẹ́ẹ̀ because wàá gbé wàá lọ sí hospital wàá bímọ ẹ in fact ò ní san kọ́bọ̀ ẹ máa já mi o ẹ̀yin tẹ́ bá ń gbé diaspora dáadáa ẹ sọ pé irọ́ ni mò ń pa kó o lóyún sínú wàá máa lọ fún antenatal láìsan kọ́bọ̀ bẹ́ẹ̀ ni wàá bímọ láìsan kọ́bọ̀ even though bójú operation ni wàá ṣe fún ẹ láìsan kọ́bọ̀ tó o bá ní ìdí ẹ̀jẹ̀ wá fún ẹ lẹ́jẹ̀ láìsan kọ́bọ̀ kò sí pé kò sí ẹ̀jẹ̀ ní lab kò ṣe kíní kò sí yẹn ń bẹ̀ èyí tẹ́ bá ń gbé diaspora èyí tẹ́ bá ń gbé diaspora ẹ bá jẹ́rọ̀ ni mò ń pa ẹ máa sọ o torí fídíò yẹn ń gbà yẹn sọ pé ọ ní kò sí ẹ̀jẹ̀ ní lab normal doctor mi gbọ́ details ẹ má jẹ́ parí fún ẹ but doctor ṣáà lè fi owó ẹ̀ kó fi lọ ra ẹ̀jẹ̀ fún yín so you have to bring money to buy ẹ̀jẹ̀ because bí Nàìjíríà ṣe rí but tá a bá gbalẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yín ọ̀fẹ́ náà máa lọ gba kílẹ̀ fásitì ẹ̀ tán máa ń gbà yẹn ọ̀fẹ́ ni because I like àwọn ọmọ wa dáadáa ṣe wá lẹ́yìn tẹ́ ẹ ti pàdé mọ́
tẹ́ ti pa ara kíní yín mọ́ tẹ́ lọ pẹ́ bímọ mọ́ wo abẹ́ta kó lọ máa bímọ sí nísìn bẹ́ẹ̀ ni because very soon we are coming very soon we are doing what we are coming mo máa ń sọ fún àwọn èèyàn wa pé àwọn tó máa ń fọ̀rọ̀ mi láyé pé wo gbàgbé o either now or later Yorùbá nation is going to stay. Nǹkan tí mo máa sọ ni pé ẹ jẹ́ ká máa gbàdúrà pé kó tètè máa bọ̀ ní kíákíá nígbà tí gbogbo wa sì le tí apá wa sì le tí gbogbo ẹran wa sì le tá a lè fò síbi tá a lè fò sọ́hùn. Ẹ má jà fẹnu bàjẹ́ mọ́ ẹ jẹ́ á ṣe ní kíákíá tára wa sì le tá a mọ tá a fẹ́ lásìkò bẹ́ẹ̀ ni. Now mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ fídíò yẹn ìpolówó ni wọ́n máa launch ẹ̀ ní Saturday so kò ṣí ẹ̀ so that tó bá tiẹ̀ wá lè ṣe gbogbo rọ́bìṣì tí mò ń sọ tó lẹ́nu máa sọ pé rọ́bìṣì ló ń sọ ṣé a ti mọ̀ wá yín ẹ̀yàn náà a ti mọ̀ yín kó ṣàrara kọ́ọ̀tì ibi tẹ́mi ti sọ gbogbo owó tó wò tó mi kọ́ọ̀tì ẹ̀ kúrò kó ṣàrara kọ́ọ̀tì ibẹ̀ yẹn kó keep ẹ̀ so that tó bá ti launch ẹ̀ tán wàá lè ṣe kí ni wàá lè lọ sí website yẹn wàá lọ wo nǹkan tó bá jọmọ́ tiẹ̀ tó bá nídìí ń bẹ̀ wò wàá lọ mú ẹ ṣe ẹ̀dẹ̀kú gbáradì fún ilẹ̀ Yorùbá ó ń bọ̀ láìpẹ́ ó ń bọ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni mo tún sọ nígbà kẹta pé ó ń bọ̀ láìpẹ́ ṣé ìwà tó sọ pé kíníkan wò ó kọ́rẹ́ má dàbí tó sọ pé ọ̀nà máa ta kíníkan ní ṣékélì kíníkan at the end of the day wọ́n padà dá lówó tó lẹ́sà àwọn tó sọ pé kò sí tó sọ pé kò lè rí bẹ́ẹ̀ kò lè mọ́ tẹ̀wọ̀n mọ́lẹ̀ pa ọ̀rọ̀ yẹn ti yé yín mo máa ń tẹnu mọ́ra yẹn má jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn máa ń rún pa mo ṣáà ti rún gbogbo bẹ̀ yẹn papọ̀ mọ́ra wọn ẹ má bẹ́ẹ̀ lọ́wọ́ pé kí ló sọ ń bì lọ ka báìbù yín so kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká dẹ́wà lọ gbọ́ fídíò náà thank you. Gbogbo àwa Yorùbá Nation Youth lẹ́yìn àti lókè òkun lábẹ́ àkóso olórí ọ̀dọ́ wa Prophet Ayọ̀délé Ológunlolúwa àti Comrade Omeyo ń fi tìfẹ́tìfẹ́ àti ìṣọ̀kan pé gbogbo ọmọ Yorùbá síbi ìfilọ́lẹ̀ àtẹ ìjọba Yorùbá website tó wà fún àwọn ọmọ Yorùbá ní tilé toko dúró fún ìtọ́ni lórí ẹ̀tọ́ wa àti ohun tó yẹ fún wa láti máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Bákan náà ni lórí ìjọba Yorùbá website yìí láti mọ ọ̀kan ọ̀jọ̀kan ìlànà ètò nípa ìṣèjọba ilẹ̀ Yorùbá tó ń bọ̀ dẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ nípa ọmọ ìlú àti ìgbéyàwó ilẹ̀ wa ètò ààbò tó gbọ̀ngbọ̀n fún ẹ̀mí ti dúkìá ilẹ̀ Yorùbá pátápátá ọ̀rọ̀ nípa ìwé ìgbélùú wa ọ̀rọ̀ rìnkèrindò tó ń ti ìwé ìrìnnà fún ìwọléwọ̀de ilẹ̀ wa ètò tó yanrantí fáwọn òṣìṣẹ́ aṣọ́bodè tó ń ti bóde wa ètò tó tọ́ fáwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tó ti fẹ̀yìntì níbi iṣẹ́ ọba pábánbárí ẹ̀ lọ̀rọ̀ nípa owó ilẹ̀ wa tó ń ti dájọ́ òdodo tó wà ní ilẹ̀ wa iṣẹ́ lọ́pọ̀ yanturu àti ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tó ń tọ́kọ̀ ọ̀jọ̀kan ìlànà amáyédẹrùn gbogbo tá a ti là kalẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá tó ń bọ̀ láìpẹ́ láìsí tàbí ṣùgbọ́n kankan nípa ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí ní orí ìbéèrè kan tí ò ní ìdáhùn tààrà sí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó ń tẹ̀tọ́ ìṣèjọba ní security ministry lọ́lọ́kan òjọ̀kan economy and our culture as well ètò bá a ṣe fẹ́ ṣe wọ́n àti ohun tá a fẹ́ ṣe nílẹ̀ wa what we intend to do and how we are going to achieve them kódà lẹ́yìn tó fi dọ́rọ̀ ètò àgbẹ̀ tó jẹ́ iṣẹ́ ilẹ̀ wa lẹ́ẹ̀kan sí i akíwakú ìpalẹ̀mọ́ ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí tí ó wáyé lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún bẹ̀rẹ̀ láago 3 ọ̀sán Yorùbá Land Time lórí ìtàkùn ayélujára Zoom lu meeting ID 880-623-05612 nígbà tí passcode sì jẹ́ 039146 olùfilọ́lẹ̀ àgbà ọjọ́ náà ni babawa emeritus ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí olóyè Májàsọ́lá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà architect George Akínọlá Mr Káyọ̀dé Ẹ̀mọ́lá gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá World Media pátá Yorùbá Independent Media àti gbogbo ọmọ Yorùbá pátápátá home and diaspora jẹ́ àlejò pàtàkì ọjọ́ náà fọ́láyé síwájú sí ẹ kàn sí +44 793 670 9183 tàbí kẹ́pẹ́ +234 703 717 3355 bákan náà ní ẹ lè pè +1 803 846 1116 ẹ má gbàgbé wípé bí ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá website tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí ń bẹ̀ o olùkéde Yorùbá Nation Youth ní tilé toko.